lọ́jọ́ tí olóyè Sunday Ìgbòho tó ṣe ìhàbẹ̀wò kíní sí ààfin kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀. ṣùgbọ́n lẹ́yìn tí fídíò tó ṣàfihàn àwọn ètò tó wáyé níbi ìkíni àbẹ̀wò yẹn, ohun tí àwọn èèyàn rán mọ́nu jù, táwọn èèyàn pín sórí ẹ̀rọ ayélujára jù, òun ni ibi tí olóyè Sunday Ìgbòho tí ó ti sọ wípé orí ìhun mà ń wù, ara òun yá gàlégàlé nígbà tí àwọn eléwì tí wọ́n mọyì oríkì tí ọ̀rọ̀ dáńtọ́ lẹ́nu wọn, tó jẹ́ pé téèyàn bá gbọ́ ohùn ẹnu wọn èèyàn fẹ́ máa pa wọn lẹ́nu lá nígbà tí wọ́n ń kí òun wípé òun ní ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún ládéládé ládé aláàfin ọ̀ládé adé aládé kún lágbà fáláàfin ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún. ó ní orí ìhun ń wú torí pé òun ní àwọn eléwì yẹn ń kì, àwọn olóríkì yẹn ó lòun ni wọ́n ń kì, léyìí tó ń fi hàn wípé aláàfin tìlú Ọ̀yọ́ kò lè sọ wípé táwọn bàbá àwọn bá o, torí pé òun lọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún, lọmọ aládé kan tó jẹ́ pé adé àwọn bàbá àwọn ni wọ́n gbà fáláàfin, táláàfin fi di ẹni tó ń dádé. àtàwọn ọ̀rọ̀ míì nínú àwọn ètò tó wáyé àti àwọn ọ̀rọ̀ tí Sunday Adéyẹmọ Sunday Ìgbòho tó sọ láàfin níwájú kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, ó ní pé ó ní lóòótọ́ mọ̀ ní wípé òun ti fi ẹnu òun ti fi bú kábíyèsí àrólé Oòduà Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ lẹ́yìn tó sì jẹ́ wípé ó tàn káàkiri ńgbà náà, ó wá lóun á wá síwájú kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ láti wá tọrọ àforíjì torí pé ẹ̀yin ọba láti bọ́ba, kò sí bàbá ńlẹ̀ nìkan tí ó sọ wá déwájú ọba pé èmi mo gbìn o, èmi ni onírọ̀nì nílẹ̀ Yorùbá. onídìí rèé o tóun fi kó gbogbo ọ̀rọ̀ tóun ti sọ, ọ̀rọ̀ kọ̀bákùngbé, ọ̀rọ̀ ìyájú tóun ti sọ sí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ lẹ́yìn kábíyèsí, òun wá wájú kábíyèsí báyìí láti wá kó gbogbo rẹ̀ jẹ. ó sì dọ̀bálẹ̀ wọ̀, ó tọrọ àforíjì, ó ní kí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àrólé Oòduà kí wọ́n dáríjì òun. bàbá dáríjì lóòótọ́, bàbá wọ́ mọ́ra, ń wọ́ Sunday Ìgbòho wọ́n wọ́ mọ́ra, wọ́n ní àwọn ti gbàgbé torí pé ń tọ́ lọ ti lọ, àwọn ti gbàgbé. tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àmọ̀lẹ́rẹ́ ni bá ṣeré. kábíyèsí ní àwọn ti dáríjì olóyè Sunday Ìgbòho. lẹ́yìn ìdáríjì tí Ọọ̀ni ilẹ̀ Ifẹ̀ tí wọ́n dáríjì Sunday Ìgbòho, wọ́n tún wọ́ Sunday Ìgbòho mọ́ra, wọ́n ṣàdúrà, wọ́n wúre, wọ́n sì gba Sunday Ìgbòho nímọ̀ràn, wọ́n tún wá ṣèlérí àtìlẹ́yìn fún olóyè Sunday Ìgbòho lórí ẹ̀tọ́ ọmọ ilẹ̀ Yorùbá, ẹ̀tọ́ ilẹ̀ Oòduà tí Sunday Ìgbòho tó ń jà fún, wípé gbogbo táwọn bá ní kápá, lágbára, lówó, lọ́rọ̀, nírìn ni àwọn máa fi ti olóyè Sunday Ìgbòho lẹ́yìn kí ẹ̀tọ́ ilẹ̀ Yorùbá kó lè tẹ̀ lọ́wọ́, kí ètò ààbò ilẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ òjìrè kó lè ro dandan dáadáa, káwọn máa tán rìn wá, àwọn àjòjì gbòdògbò kí wọ́n máa fọwọ́ lálẹ̀ fáwọn ọmọ onílẹ̀, àwọn ọmọ onílẹ̀ nílẹ̀ bàbá wa. àtàwọn ètò míì àtàwọn ọ̀rọ̀ míì tó wáyé láàfin kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀
lọ́jọ́ tá à ń sọ yìí lọ́jọ́ tí Sunday Adéyẹmọ Sunday Ìgbòho tó ṣe àbẹ̀wò kínní sáàfin kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Wọ́n wá yanilẹ́nu wípé kò tí ì ju wákàtí mélòó kan lọ ni olóyè Sunday Ìgbòho tó kù láàfin Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ìlàtúrí fídíò míì tí olóyè Sunday kódà alẹ́ òní Sunday Ìgbòho ṣe fídíò yẹn tó túmọ̀ sí pé lẹ́yìn tí Sunday Ìgbòho délé ó ní kábíyèsí Olúgbọ́n ti Orílẹ̀-Gbọ́n ò ní wọ́n pe òun pé Sunday kábíyèsí Aláàfin ti pe mí o wọ́n lóun bú àwọn láàfin Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tètè lọ ṣe fídíò tó fi ṣàlàyé ara rẹ ohun tó nílérò tó fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ láàfin níwájú Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ wípé adé àwọn bàbá tiẹ̀ ni wọ́n gbé fáláàfin pé Aláàfin Ọ̀ládé pé adé aládìkún tó jẹ́ ti adé àwọn bàbá rẹ torí ìwọ ló máa ládé ìwọ ló máa aládé kan aládé sẹ́sẹ́ fún pé adé àwọn bàbá rẹ ni wọ́n á gbé fáláàfin tètè lọ tọrọ àforíjì o kó ìṣàlàyé ara rẹ. Eléyìí mo rò bẹ́lẹ̀ yìí lọ́wọ́ á mú olóyè Sunday Ìgbòho ló jẹ́ kó náà ó ṣe fídíò tó fi ń ṣàlàyé pé òun ò gbàlérò tàbí ní lọ́kàn láti ṣe àrífín àbí láti sọ̀rọ̀ sí Aláàfin o ohun ọ̀tàbùkù Aláàfin o bá Aláàfin o Aláàfin fín o òun kàn ń ṣàlàyé oríkì tí àwọn olórin eléwì tí wọ́n ń kí òun níwájú kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ni pé òun ò bú kábíyèsí o ta lòun mélòó lára àwọn tó wọ́n mọ̀ bú kábíyèsí Aláàfin pé òun ò bú kábíyèsí o òun kàn ń ṣàlàyé òun ń ṣe àtúpalẹ̀ oríkì tí wọ́n máa ń kí àwọn baba ńlá òun ni. tó bí kábíyèsí bá wá rí gẹ́gẹ́ bí èébú tàbí tá bá rí gẹ́gẹ́ bí ọ̀yájú tàbí tá bá rí gẹ́gẹ́ bí àsọjù kí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ kan dáríjì òun kan fi orí jì òun o gẹ́gẹ́ bí olóyè Sunday Ìgbòho tó ti sọ nínú fídíò yẹn. ṣùgbọ́n lẹ́yìn èyí ni oríṣiríṣi àwọn èèyàn ò ní wọ́n tún ti wá bẹ̀rẹ̀ sí fi èrò àti ìwòye tí wọ́n hàn sí bẹ́ẹ̀ sì mà wípé mo máa ń sọ lórí ìkànnì yìí pé oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti fi èrò àti ìwòye tí ẹ hàn lórí ọ̀rọ̀ tàbí ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ láwùjọ nígbà tó jẹ́ pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀ a kì í wo ọ̀rọ̀ bákan náà bẹ́ẹ̀ mi ṣe lè wò ó lè yàtọ̀ sí tiyín bẹ́yìn ṣe lè wò ó lè yàtọ̀ sí tẹlòmíì tẹlòmíì náà ṣe wò ó lè yàtọ̀ sí tèmi gbẹ́dùmarè bó ṣe dá oníkálukú nìyẹn làákàyè papọ̀ a kì í wo ọ̀rọ̀ tàbí ṣẹlẹ̀ bákan náà ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wò ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ láwùjọ èrò àti ìwòye táwọn èèyàn fi ṣọwọ́ sí wa pọ̀ papọ̀ wọ́n á fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ ohun tí àwọn èèyàn ń sọ lórí bí olóyè Sunday Ìgbòho bó ṣe lọ kí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ láàfin wọn nílùú Ilé Ifẹ̀ àti àwọn ètò tó wáyé níbẹ̀ àti bí olóyè Sunday Ìgbòho ó tún ṣe délé padà ilé tiẹ̀ padà tó tún wá padà sí fídíò lórí ọ̀rọ̀ tó sọ láàfin Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. ẹ jẹ́ mú èrò àti ìwòye àwọn èèyàn wá fún yín ká jọ gbọ́ ṣùgbọ́n kí n tó mú wá ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́ ohun tí wọ́n ní fún wa àwọn tí wọ́n ń ràn wá lọ́wọ́ tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa lórí ìkànnì yìí tí a fi ń lè wá lóòrèkóòrè àwọn tí wọ́n ń polówó fún rere iléeṣẹ́ ọjà wọn lórí ìkànnì yìí ẹ jẹ́ àdọ̀dọ̀ wọn ká wò ó ká gbọ́ ohun tí wọ́n ní fún wa tá a bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìwòye àti èrò táwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn ọmọ Oòduà tí wọ́n ti fi ṣọwọ́ sí wa ní orí ìṣẹ̀lẹ̀ yẹn ẹ má tì í lọ o a sì wà lórí ètò à ń padà bọ̀. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nínú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá nítorí pé ìlera òun lòògùn ọrọ̀ ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. kí gbogbo ìṣòro ìfúnpá gíga àìróorun sùn kó wá gbígbà gbogbo ìdààmú orí fífọ́ ara yíyún yóò dùn gbàgbé pátápátá wọ́n sáà ti lo S2
S2 Ultimate Herbal Mixture fún oògùn high blood pressure. torí pé lọ́wọ́ kan ló máa ń lé ẹ̀jẹ̀ ríru hypertension àìróorun sùn orí fífọ́ jìnnà sí ẹni tó bá lò tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. egbòogi ìgbàlódé tó fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní ní S2 Ultimate Herbal Mixture yìí jẹ́. S2 Ultimate Herbal Mixture ó ń gbógun ti àpọ̀jù ọ̀rá ìdọ̀tí ara ìdọ̀tí ẹ̀jẹ̀ tó lè dínà kí ẹ̀jẹ̀ lọ gerege nínú àgọ́ ara. gbogbo mọ́lẹ́kọ̀ọ́kẹ́ mo lè sọ iṣẹ́ inú ẹ̀jẹ̀ ara mi tọ́jú ẹ̀jẹ̀ rẹ nítorí pé ìlera lóògùn ọ̀rọ̀. a ò ní rí ogun ikú òjijì a ò sì ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ wàhálà wa ò sì ní já sásán láyé o. ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú 070 40 79 01 53 tàbí 080 64 00 02 04 láti rà tàbí jẹ́ alágbàtà S2 Ultimate Herbal Mixture. Ewé àti egbò ni wọ́n fi ṣe oògùn yìí ní ìlànà ìgbàlódé. tí àjọ NAFDAC tó sì fi òǹtẹ̀lú fún gbogbo ènìyàn pátápátá. ọ̀kárí láyé. S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. It is a gidi gan. ó ń gbógun ti ìṣòro inú ẹ̀jẹ̀ ó ń fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní lọ́gán tẹ́ ẹ bá ti gbé ìrora. Síbẹ̀. S2 Ultimate Herbal Mixture yìí gangan ni dán tí ń jáde nígbà lọ́wọ́ high blood pressure lọ́gán tí ẹ bá ti gbé ìrora. òun lẹ ti gbọ́ yẹn o láti iléeṣẹ́ S2 Ultimate Herbal International, iléeṣẹ́ tí wọ́n ń fi tewétegbò pòògùn eléyìí tó lè máa wo oríṣiríṣi àìsàn àrùn lágọ̀ọ́ ara ọmọ ènìyàn tí a fi máa gbégbé ayé àlàáfíà tá a fi máa gbégbé ayé gbẹdẹmukẹ. iléeṣẹ́ S2 Ultimate Herbal International, ẹ ṣé o, àdúpẹ́ àtìlẹ́yìn yín tẹ́ ń ṣe fún wa ní gbogbo ìgbà. tẹ́yìn náà bá wá wò wípé ó yẹ kí ẹ̀yin náà mójútó ìlera ara yín, kéyìí àìsàn tàbí àrùn tí kò sóògùn rẹ̀ nílànà tewétegbò, ìlànà tìgbàlódé, nílé iṣẹ́ S2 Ultimate Herbal International. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn òun náà lẹ ti ń wò lójú móhùnmáwòrán yín yẹn. ti Nàìjíríà òun lẹ ń wò yẹn, tòkè òkun fẹ́yìn tẹ́ ẹ bá wà káàkiri orílẹ̀-èdè òun lẹ ti ń wò lójú móhùnmáwòrán yín yẹn. ẹ pè wọ́n, ẹ ṣàlàyé tí bá ń ṣe yín fún wọn. wọ́n wà ní Nàìjíríà wọ́n sì wà lókè òkun. tó bá ti jẹ́ mọ́ pé kán gbóògùn ránṣẹ́ sí yín ni, tí mo sì mọ̀ wípé ayọ̀ iná ni yóò padà já sí lágbára dẹ́dẹ́ láṣẹ Èdùmàrè. gẹ́gẹ́ bí mo ṣe wá sọ fún yín ká tó lọ sójú ọjà, mo ní oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti fi èrò àti ìwòye tí wọ́n ṣọwọ́ sí wa gẹ́gẹ́ bí èrò àti ìwòye tiwọn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ààfin kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ lásìkò tí olóyè Sunday Ìgbòho tó ṣàbẹ̀wò sí kábíyèsí àrólé Oòduà Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ní ọjọ́ Sáọ̀dẹ̀ ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2025. ẹ jẹ́ mú wá fún yín o, kájọ wò kájọ gbọ́. Mr. Ọlá Ìbùkún àwọn ní barely 24 hours ẹ ti yá feel offended with Májàsọ́lá's family. Oríkì ó lágbára o, ṣe bí wọ́n ní àgbà kì í sọ̀rọ̀ bí èwe ni. ẹ ti yá ń fi ẹjọ́ Ìgbòho sùn kiri nítorí Oríkì ọmọ Aládìkún. Please ẹ tèkì èyí sí o bàbá, ilẹ̀ ń yọ̀, ẹni tí yóò bá jẹ́ olórí orí adé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè gba ẹ̀gbin mọ́ra. ẹ lọ calm down kábíyèsí, gẹ́gẹ́ bí Mr. Ọlá bí wọ́n ṣe fi ṣọwọ́ sí wa nìyẹn. Mr. Yomi Ọláwálé àwọn ní so Aláàfin can watch Sunday Igboho at Onirisha's palace but he did not allow Sunday to do video at Ọ̀yọ́ palace. Sunday
to do video at Oyo Palace. What was he hiding? Aláàfin should focus more in development of his territory than finding fault in whatever he hears. Gẹ́gẹ́ bí Mr. Yomi bí wọ́n ti fi sọwọ́ nìyẹn. Mr. Kola Waheed àwọn ní if I were Aláàfin, I will return the borrowed crown to Sunday Igboho immediately and remove Ade from my name. It will no longer be Owode again, but Owo Abeti Aja. Ọládàrídé Ìbùkún àwọn ní Owode kàn jẹ́ Aláàfin ni kò mọ ìwúlò oríkì àti ìtumọ̀ oríkì. Àkìtàn ni olórí ìlú, olórí orílẹ̀-èdè gbọ́dọ̀ jẹ́. Gbogbo nǹkan kọ́ ni ọba gbọ́dọ̀ máa fèsì sí, gẹ́gẹ́ bí wọ́n ti fi sọwọ́ tiwọn nìyẹn. Ọláwálé Matthew wọ́n ní when Sunday Igboho insulted bàbá wa Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀ Bàmí olórí aládé gbogbo Ọọ̀ni àgbáyé did not say anything or get angry to date. Ládé Aláàfin Ọ̀ládé nínú adé aládé kan la gbà f'Aláàfin. This oríkì can never be changed. It is not an insult at all, and if Aláàfin feel that is an insult, he should return the crown back to Aládìkún Ṣíkìnà, gẹ́gẹ́ bí Mr. Ọláwálé ṣe sọ nìyẹn. Emmanuel Adétáyọ̀ Adéfisóyè àwọn ní Aláàfin ni kó tún ìwà ẹ̀ ṣe. Must he respond to everything? Perseverance should be one of the qualities of an ọba. Adédòkun Ọpẹ́yẹmí àwọn ní who is in charge of Alaafin's publicity? I think the person is not competent. Must Alaafin respond to everything? Oyèlékan Oyèbádé àwọn ní I just want to say Kábíyèsí is father to all. There are something that he will just be looking, not that he is afraid, but he should just look away. Àkìtàn ni àwọn ọba. Baba should not be reacting to all issues. Long life gbogbo àwọn ọba wa o, kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí ilẹ̀ Oòduà túbọ̀ máa dára sí i. Àṣẹ o. Mr. Ebenezer Olúṣẹ́gun àwọn ní Ìgbòho Òòṣà rọra tẹ̀ jẹ́jẹ́ o, ìjà Yorùbá ṣòro jà. Yoruba is the tribe that will hail you today and forget every good deed due to only one error and crucify you tomorrow. You can see the reason Ààrẹ Ọ̀nà Kakanfò is very cautious. Ogedengbe Lisabi etc. was later crucified after the liberation of their people. That is Yoruba for you. You can only try your best and leave the rest. Yekini Abbas àwọn ní ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ bí ikùn a kì í sọ̀rọ̀ kẹ̀lẹ̀bẹ̀. Gbogbo wa ẹ jẹ́ ká fura nítorí ìjà ni a máa ń parí ṣùgbọ́n dúkùú kì í parí láyé. I think we must be cautious in our public address at this computer age. Ìmọ̀ràn gidi ni o. AK Akilapa àwọn ní to be a leader is not issue. I always supporting Igboho. He should be careful anytime he want to talk in public. Not only that Oriki or not Oriki, but he does in that Ooni Palace. What he does in that Ooni Palace is very clear. Yoruba tribes are most very smart and intelligent in any way. Okay? Prince Adewuyi Moronfolu àwọn ní that is their family's Oriki. That way he was presenting and due to the issue on ground with the Ooni is why it seemed he was attacking Aláàfin. Okay. Kẹ́hìndé Ajíbóyè àwọn ní this Aláàfin is petty
Imagine calling a fellow Oba to report what someone said about the throne is in a context you know nothing about. Why can't he find out first? Afeez Ọlá àwọn ní Laji, are you now social media of Aláàfin? Because at this race you are fast becoming gẹ́gẹ́ bí wọ́n sì sọ tiwọn nìyẹn. Ọlọ́runṣèyí Adéyẹmí àwọn ní Aláàfin ò ṣeé rí fín tí ń fi ẹjọ́ sùn kiri, ẹ ò tí ì rí nǹkan kan. Táíwò Abíọ́dún àwọn ní I like this man but he need to be composed of what he will be talking in public. I'm referring to Sunday Igboho. Okay. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ti ń fi ọ̀rọ̀ àti òye tiwọn ni wọ́n ti fi ń ṣọwọ́ sí wa gẹ́gẹ́ bí a ṣe mú wá fún yín tí ẹ̀ ń gbọ́ yẹn. Ẹ̀yin náà lè fi ọ̀rọ̀ àti òye tiyín ẹ lè fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ṣùgbọ́n tí a bá fẹ́ máa fi ọ̀rọ̀ àti òye tiwa ṣọwọ́ sí wa, jẹ́ ká máa rántí pé lóòótọ́ ni oníkálukú lẹ́tọ̀ọ́ láti fi òye tiẹ̀ hàn, ṣùgbọ́n oníkálukú náà ló lẹ́tọ̀ọ́ láti dáàbò bo orúkọ rẹ̀. Fún ìdí èyí, ẹ má jẹ́ ká tàbùkù ẹnìkankan tá a bá ń fi ọ̀rọ̀ àti òye tiwa hàn. Ẹ má jẹ́ kí torí bá fẹ́ fi ọ̀rọ̀ àti òye tí a hàn ká máa fi tàbùkù tàbí borúkọ ẹlòmíì jẹ́, kò dáa. Ẹ jẹ́ ká kíyèsí, àkànní ká fìyẹn ká fi rán wa létí ni kí a lè mọ̀ ká kí ṣe ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀jì ni àwọn èèyàn fi ṣọwọ́ sí wa tó jẹ́ pé àlékà látàrí àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ síbẹ̀ léyìí tí ó sì gba orí afẹ́fẹ́ tó jẹ́ pé tó lè dá wàhálà tàbí nǹkan míì sílẹ̀ ni. Ìdí nìyẹn tí a fi kà á. Tẹ́yìn náà bá wá wò ó pé àká mẹ́sẹ̀jì yín, ẹ má bínú, àwọn nǹkan tẹ́ ẹ kọ síbẹ̀ ni kò jẹ́ ká kà á sí orí afẹ́fẹ́ o. Ìdí nìyẹn. Ẹ ṣé bẹ́ẹ̀ sí ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ sí ń gbọ́ wa. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé kó lè rìn jìnnà dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ bá ní subscribe sórí ìkànnì yìí kí ẹ sì bá mi tan notification bell kí ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa rí wa gbọ́ lóòrèkóòrè tí a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣé o, àdúpẹ́.